que o ṣètánì tọrọ ìwúrí ó lè tó jí lọ́la ní sọ pé gbàná ká máa kásẹ̀ kó kí ká bá fẹ́ kí fàájá. كيف تكفرون بالله وكنتم أمواتا. àwọn àdúgbò wa ń gbé àyèéfé tó nìkan ló ké ládùúgbò ní ọgá àfáàfù ẹ̀ máa mẹ́rin ọgá ó kéwù jù lọ àfáà Musa lẹ́lẹ̀ àfáà Musa kéwù jù lọ àfáà bàṣẹ wù wọn kọ́ lóun tó lọ káyọ̀ èyí ṣe dáná wà lóyún kí wọ́n gà ọ̀dọ̀ àfáà rẹ̀ làwọn ti kéwù ni òun náà kéwù lọ́dọ̀ àfáà rẹ̀ ìmúkúmù ní dàwọn náà lánàá ẹnìkan máa di ju wábà kí bá díà tẹ́bí wèrè bá wọ́n mọ́ láti wábà náà kọ́ máa kún wa lọ́bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àìlẹ́ ní àdí ẹ̀lẹ́gbà náà sì rí àdí ó tún di lónìí nínú wọn bí ẹ̀sá filẹ̀ o kéwù ṣe tání tọ́lọ́ nínú òwò kí nù ó tún lè dílọ́ láti sí gbogbo ẹ̀ máa kásẹ̀ karọ̀ kẹtó kí fá díà wọ́n pé tani ọ̀wà mú sí ládùúgbò wa ní ìkálukú wọn náà ní pé ọ̀sán lópin ìbá àwọn àfáàgbà sí ìbẹ̀rẹ̀ àdúgbò wà ní ìyẹ́ sí fún ọwá kí wọ́n yẹ kí wọ́n bá rí wọ́n rí wọ́n fi lẹ̀ ní pé ọ̀sá lókùn ọ̀rọ̀ ní gúngùn gọ́mọ́gùn ọ̀mùn bọ̀ wá pè náà tó lókè ní inú wọn ní ń bọ̀ lẹ́ táwọn wọ́n náà ní àdúgbò wa pàtì ó ní mímọ̀. كيف تكفرون بالله وكنتم أمواتا. ẹ dákun ẹ̀yin àfáà wa lógiri ẹ̀yẹ̀ ń wá sí ibi ìkọrin fún yín díẹ̀. kí ló dé jẹ́ ń ṣe àìmóore pẹ̀lú ọlọ́run. ohun méjì lóyìn ń gbọ́ àwọn mímà nítorí tí ṣe wá sí kóńgóhùn náà tó wá kìrìyètì ohun tiẹ̀ àwọn òwárí kankan kìrìyètì. ẹ lè rí kìrìyètì tọ́lá níyàn yín ọ̀dà. كيف تكفرون بالله. lẹ́yìn ohun orí lẹ́yìn ohun àfáàgbà táwọn dàbí àlò. àmọ́ kó lòrò tẹ̀rí hùn sẹ́ni bá dùbà kápọ̀ lára hùn. bàbá yóò gbé gbọ̀ngàn wọ́n fẹ́ kọ́ ní àfáàlù ọmọ yóò gbé gbọ̀ngàn kádùkọ́ ọmọ bu ẹgbẹ́ tiẹ̀ ní. ìtọ́jú àlùbáríkà ọ̀pọ̀ lọ́dọ̀ làwọn ọmọ lòrò nù. ṣe wá ra àwọn ọmọ kó lòrò ayé oláwà ní ọmọ kéwu tábì àdábì ni wọn. àwa wọn lọmọ bàbá ọmọ ìyá nìdí kéwu. ohun àfáàgbà inú ohun jẹ́rí tá ń lò ní. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ohun àfáàgbà nù. Tábì àdábì ló ní kẹ́. Bàbá ń wọlé yìí la. Àwọn fìtí wọ́n lè bẹ́ ní abẹ́ ti gbẹ́nà ọ̀gbẹ́ àwọn àdàbí àlù. Babalágége àwọn náà mú ti wá kí ni tí babalágége. أعوذ بالله من الشيطان. àní nǹkan ṣe léyìí. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Ibi ẹ bá ti gbọ́ láyé ìlú yóò tẹ̀lé dédé ẹ bá gbọ́ láyé. Àwọn kí o bàbára gẹ́gẹ́ ní gbogbo ìrìn ọkùnrin náà ọdún sọ kí o bàbára gẹ́gẹ́ àwọn kí o mọ̀. Bẹ́ẹ̀ni. Ibi ẹ bá dédé àbọ̀ A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Kálukú ti mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣáàṣà ní sanbó lórí ọlọ́pọ̀ kẹ́kọ̀ọ́ gẹ̀ nígbà tó mọ̀ pé yóò yá kíákíá ọya forí bá tiẹ̀ náà lílẹ̀. àwọn ṣàṣìlíyà nù gbogbo bá gbọ́ tí ń lò ṣàṣìlíyà nù. èmi náà wá wò ẹwà o èèyàn lè rí gbani o tí ó sì ní jọ tẹ́lẹ̀ kankan nínú àdàbíyà náà mo ti yọ ohun yẹn ní wọ́n ń fọ́ àwọn kan lérí wọ́n ní máa kọrin ni lérí yín ọ̀bá dàrú mọ́ wá jásà náà bá gẹ́ ní ìbá sí pẹ́ sí èrè àti mọ́ ajẹ́wà síwá ìwé ọlọ́tẹ̀ gbogbo
èmi náà wá wo ọmọ níbẹ̀ ni èèyàn lọ láyé adìpéyọ̀ ọ̀yá apẹ́ adìpéyọ̀ ọ̀pẹ́ aya àti tayọ 60 níwájú àwọn tájú. ọ̀gbọ́n ọ̀dàbí pé ọ̀rọ̀ ń lu àwọn èèyàn jẹ bí gẹ́gẹ́ lọ àbá kéèbà lẹ́yìn òru náà. kéèbà tó furuna billahi wa kuntum amwata. Alukurani ní èéṣe lẹ́nu mọ́ta ẹ̀mú rí pẹ̀lú ìbí ọlọ́run. Wa kuntum amwata gbogbo yẹ́yẹ́ òkú ni yìí. Afẹ́ ẹlẹ́gẹ́ òkú ni gbogbo yẹ́yẹ́ Kùránù sọ wá. Fa ahyakum. Òkú lẹ́ẹ̀kọ́ jẹ́ fa ahyakum. Mo wá ṣe kí ni rí? Mo yè yìí. Sọ yí dáadáa yìí. Thumma yumitukum. Thumma yumitukum. Afẹ́ ẹlẹ́gẹ́ bọ́báyá mo tó pa yín. Ọ̀pọ̀ alájà díẹ̀ báyìí. Allah. Ọ̀pọ̀ alájà díẹ̀ àdùkẹ́ agbẹ́sìnjà. Mbọ́lẹ̀ lọ alájà rẹ̀ ṣídà akọ́fẹ́ lọ́wọ́ wọn mi ọkà wọn fà ní tí a ní kálá yìí. Yíyá sí láì sítẹ́ẹ̀dì yìí mú lọ́pẹ́ fún wọn mi àti àtàwọn tẹ́lẹ̀ òkèké ní màgbéwà ẹ̀rí gbẹ̀gbẹ̀ lọ fún yàrá yìí. Bẹ́ẹ̀ bá bímọ kí ló bí gbé wá kí rí ẹ̀rẹ́ tẹ́fọmọ yìí mọ̀ ìyá ti lọ. Ìyá oníyà ló kù tẹ́fọmọ yìí mọ̀. Ìwọ ọmọ kọ́ ọ̀rọ̀ àdìjẹ́ náà lára àwọn tó bí ọ. Nínú oṣù mẹ́sàn-án ìyá fi ń rù wá kí ẹ̀rọ gbogbo ẹgbẹ́ tó kọ́ ìyá yìí oṣù mẹ́sàn-án ní fi ń rù yìí. Ọ̀pàdé àìyẹ́ ọ̀pàdé oṣù. Àánú ìgbélé àríwá ní ọlọ́run tó dáa fún àmọ́ ẹ̀yìn sí èèyàn rẹ̀ dá. Kayfa takfuruna billahi wa kuntum amwata. Nínú oṣù mẹ́sàn-án alájà wa Khadija Albẹ́sìgà dìínì ìyá yín Bọ́lájí ìbírù yìí kàkiri rẹ̀. Irun yìí yóò bí kiri, irun yìí yóò bí kejì, irun yìí yóò bí kẹta, irun yìí yóò bí kẹrin, ó bí yín níbi ẹ̀. Àwọn gbàgbọ́ rẹ̀ ẹ máa dúpẹ́ gbàgbọ́ ìyá yìí ọmọ ní òsì ní ọmọ kọ́ ní òsì ẹlòmí òsì ọmọ ní. Bá nẹ́bí tí lọ́la tó wájú ọlọ́run ààrẹ ní yorùbá nẹ́bí sallallahu alaihi wasallam. bọ́lọ̀hún ti pọ́n alẹ́ tó tọ́lọ́hún sí lọ́rẹ̀ rẹ̀ pé gbogbo ọ̀lẹ́sẹ̀ wà nẹ́bí ọ̀lẹ́sẹ̀ ìfẹ́ ni tòun ti bẹ́ẹ̀ ọlọ́run fi ní ọmọ mẹ́fà ìlú ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam. ànẹ́bí ilé ajú kalẹ̀ báyìí ọmọ mẹ́fà ló sí. ẹ bá rẹ̀ ti lé tí láńlọ́ọ̀dù ló ṣe kiri ẹlẹ́gẹ̀ẹ́jì wọ́n tún gbé wọn láti èkó ẹ̀tún bá dárò ní méjì ó tún lè sà wọ́n nílé rúpà kan ó di mẹ́ta ó sì sà wọ́n ní wọ́n gbé kan lọ àríwá ẹ̀ẹ́gbọ́dá wọn yọ́n pé káàdìkà ẹ̀lú ẹ̀rẹ́kẹ̀bá wálé sọ́nà táǹkẹ̀ àwọn tí ń ṣẹlẹ̀ o wọ́n fẹ́ sáfò nílé lọ́dọ̀ dáńgbò ní ọlọ́wọ́ sí mẹ́fà ọlọ́run wá ṣàánú ìyá tí ọ ṣàdúrà ọmọ mi ní kọjá sóbò ní ọlọ́run sí gbàgbà ẹ má gbàgbé ìyá yìí gbogbo ẹni má gbàgbé ìyá yìí láyé ààbùn lọ́mọ àwọn ọmọ yóò gbàgbé òun náà ìyá lára ológógóró ni bàbá mi ìyá ò ní tí ó mu ayé ọmọ mi ní ọmọ sá ìyá mi kó aṣọ mi ó sì dì ọlọ́dún wá sí àgbáyé mo sì kéré bá ti sọ lẹ́nu àfáàmì àwọn pọ́jìwé ẹ̀rí ní fi kíyàn pẹ̀lú àti àgbáyé ẹ̀rí ní mọ́ rẹ̀ ní kí o ní ẹ̀lẹ́ àwárún èmi tí mo dúró tí mo jẹ́ mọ́ gẹ́gẹ́ ọmọ yẹ́gẹ́ ìgbà bí ọ̀rọ̀ fún ètí ìmọ̀ ìdàgbà wọ́n ní àfásàmọ́rí wájú kò sí ìgbà wọ́n á jọ yà mí
mo mú wá ní mo bò yí ni wọ́n á rò pé ẹ̀ẹ́dẹ̀ ni wọ́n odidi ọmọ mo sádàkẹ́ nígbò sí wọ́n sàdúrà àdúrà yìí náà ni mo sàdúrà kan ṣáàlá ọlọ́wọ́ sí rẹ̀ ti fẹ́ ọmọ sí rẹ̀ ti fẹ́ kí ló kọ́ rẹ̀ ní Buhari Musa olóko àgbàlagbà ìtọ́jẹ́ mọ́ tó mú àti sọ pé ó mú àti àgbáyé fi ní olóko àgbàlagbà bàbá wa lájẹ́ àgbà Musa ni wọ́n jẹ́ àwọn ni lọ́dọ̀ àwọn yòókù rẹ̀ ìmáàmù ìyá mi wọ́n sì ní ìyálẹ́rọ ọmọ gbogbo wàhálà náà tó wá sí ìyá mi ò jẹ́ àríkún gbogbo ẹ̀jẹ̀ ní aláìjẹ̀ bá tọ́jú ya ní ẹ̀sí àgbàkùrọ̀rọ̀ tọba kún tó jẹ sọ fún ìyàwó rẹ̀ bọ́ bá gbéyàwó rẹ̀ léyà rẹ̀ ní ọ̀dá bóyá lọ́rọ̀ rẹ̀ jẹ̀ náà bí alájà mo sọ ẹ̀yìn náà ọ̀yẹ̀kẹ́ iná ọmọ sọ gẹ̀ẹ́gù ọmọ yóò ní kúrọ̀ jẹ́ bá ní ìyá rẹ̀ lẹ́nu fẹ́ wàá bá ní ọmọ ọlọ́mọ wọ́n fi ṣàánú mi ní ṣé wọ́n fọmọ fún mi ẹbá wọn ìyàwó náà wọ́n fọmọ fún gbogbo ẹni tí ó ráyà rẹ̀ láàrin fún ìyàwó ẹ̀ ẹ̀dára wọ́n jọ lóúnjẹ kìí àwọn ìyàtọ̀ kẹlu wọ imú rẹ̀ báyìí tó fa ìkùnyà ìyà ó sì tú àwọn sẹ́ńgẹ́lẹ́ ti sì yẹ wọlé lè fẹ́ bá kí ló kó àlùbáríkà kó lára àwọn kí ló ká àlùbáríkà kó lára àwọn ìyá àti sí ebi pápá sí ló kù ti ń gba àlùbáríkà nìyí inú àwọn ìyá tó fa aṣọ kúrò níta báyìí tó gbèdì ọmọ bọ ìtàn tó wá fi kúrò sísàlẹ̀ inú wọn nìyá yìí wà kì í sáyé pampasì àwọn ti sí ọ̀tọ̀lẹ́ńtọ́pọ̀ ọmọ wọn lọ bí ìyàwó rà bí reception kọ̀ wá lè pọ̀ ọmọ torí aṣọ òsì tí wọ́n mú ẹ wá gbọ́mọ fọ́ ẹ̀ nìkan òun pa á fi dàbọ̀ lẹ́nu pampasì bẹ́ẹ̀ tó bí mẹ́fà wá bí bọ́ ní má lọ sábẹ́ igi ń ta má jẹ́ kó sokun tó wá sokun kó pàṣẹ fún òun bẹ́ẹ̀ nù lé àwọn ìyá àtàná àwọn ni wọ́n jókòó tẹ́kù wọ́n bá mú gbogbo tí wọ́n bá ń lọ àwọn pẹ̀lú àwọn ọmọ wọn ni wọ́n lé ìyá mi jáde nù lẹ́bí láti ṣe ìgbẹ̀pẹ̀ mọ́má ẹ jáde náà ọmọ yín ló tọ̀ sí pé ẹwẹ́ ìgbẹ́ ẹ̀dàkùn àbúrò mọ́ wà ní ọ̀yẹ́ yìí wá torí ní sàárè yìí ẹ̀dàkùn pọ̀ ẹni tẹ́ tọ́jú ya ní ẹsẹ̀ ìgbàkùn lọ́kọ̀ ìyá mi rò ọba ti pé ní ìrùsí ní kí ní tí àmì bẹ́ jẹ́ ti ní fún jẹ́ ìyájọ́ ma fọ̀gbẹ́ tí ò ní síntọ́ rẹ̀ tí ò ní síntọ́ dáadáa ìdàgbà yóò fọwọ́ fàgbẹ̀ báyìí kò sì ní síntọ́ ìyá náà lè kò fún èyí Ummi ma aglaha iya fi aini ma ahalaha kí ló bá fi sẹ̀sẹ̀ fún ìyá rẹ̀ ìfi ọlẹ́rẹ̀ iya fi qalbi la sa anna ahawa anawridiha aláyẹ̀lẹ́gẹ́ ìyá ń pọ̀mọ́ bẹ̀tí rẹ̀ wọ́n alẹ́ wọ́n wá fọwọ́ tọ́ bí mọ́mọ́ bẹ̀tí yìí hàn ó lè ṣe ọmọ yìí tí ń súnú kìí lẹ́gbẹ̀ẹ́ wọn nítorí tí ẹ gbọ́ ní ọdún ìsìyá rẹ̀ Ummi ọwọ́ ajé èèyàn náà tọ́jú ẹ̀ ma aglaha ọ̀pọ̀lọ̀ tó fúyàwó rẹ̀ pé bọ́bá kún tẹ́ mi èmi tọ́bá kún tẹ́ mi Buhari ọ̀jẹ̀ pé fúyà mi Ummi ma aglaha ẹ máa lọ náwó kárí mi ń ta ọwá fi yálẹ̀ àwọn gbogbo ìyá rẹ̀ gbé ilé wútawúta ẹ bá bùbí alájẹ má fi nǹkan kan sí o ọmọ rere ẹ bá ti gbogbo àwọn alájá gbogbo ẹ̀mí lásán ẹ̀ta sí ẹ má fi kankan sí oníwọ̀n lè jẹ jáwọn lè jẹ láwọn alájá ìyá lọ mú bẹ́ẹ̀ sí ẹ̀ tó lọ bá mú ẹ wá sá sínú kiri ẹ̀yin wá ń jẹ ẹja odò ìyá ó sì sọ̀rọ̀
ìyá ò sì sọ kankan níta ẹ̀ kò sí ọ̀dẹ́ sì ń jẹ ẹnu bí o ti sọ̀rọ̀ ni ọlọ́run sọ̀rọ̀. Hiya fi aini ma ahla. Bọ́lá ní Abdullahi gbogbo yín ẹ̀yin obìnrin ẹ má jọ jágbó àtòní nìkan bẹ́ẹ̀ bá tún ṣe sáà bí ọdún kan ẹ tó pa àwọn afá ẹ dájú déédéé mo ti bá yín bá ká ẹ lọ́kẹ́ bá ṣàdúrà ládàdàbà rí ọlọ́ba ọba ìyá wa ọlọ́ba wa tó yẹ wa ẹ má jọ jágbó àtòní nìkan àmì àdúrà fìdáwó dọ́bẹ̀dọ̀ lásán sí pẹ̀lú ìyá wọn kò sí kankan mọ́tò àwọn abẹ́rẹ́ kó tó ti àyíkò láyé wọ́n pọ̀ lọ́pọ̀ ọdún sásọtẹ́ ń pọ̀ lọ́pọ̀ ọdún rẹ̀ wọ́lọ́dọ̀ ẹ̀rọ ti yà máa wọ́n bẹ̀rẹ̀ mọ́sàrí nìsín ẹ̀jẹ̀ bá ní ìsì ọlọ́ọ̀tà nìsín wá kó yá ìpè pé a ní wẹ́lá ìyá hot àbọ̀ wá sọ tí ó gbóná bó ti kọ́ gbàgbọ́ ayé tó ọkẹ̀ tí ó gbẹ́sà ayé tó fún Windows. La ilaha illallah. Bẹ́ẹ̀ bá dé Mákà ẹ lọ wo sàárì lọ́wọ́ bá sàárì wọ́n kọ́kọ́ gbé yóò ga tó mi tí n bá kó mú ẹ̀ yóò ṣe déédéé mi ní jíjì bá wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ yọ yàrá méjì sálẹ̀ lọ́wọ́ wọ́n gbẹ́ kaba yìí nínú wọ́n gbẹ́ kaba yìí nínú wọ́n sì kan sí ẹ̀yìn tẹ̀ mọ́ra yín wọ́n sì kan sí ọ̀parí wọ́n wọ ayẹ̀pẹ̀ dì ẹnìkan ò lè rí egun ẹnìkan ó sì ń kú ọmọ ẹ̀ nísìnyí tó sì ara bẹ̀ tán tó ń wo pé ọkùnrin tàbí obìnrin ní tán sí sí ni tó ọba yẹn kú ọmọ ẹ̀ tó lọ gádà sáré tó bá padà wá ó ní wọ́n bẹ̀ mọ́ ó ní wọ́n kò sáré tí ẹ̀ dà mọ́ wọ́n ti fún gbé ìyàwó àbí 40. tàbí gbọ́rọ̀ ọkú tí ń gbé ẹgbẹ̀ ìdàpọ̀ sọ̀rọ̀ ọkú lẹ́gbẹ̀ẹ́ mi o gbọ́dọ̀ ń sá lọ ọ padà kú náà ni afáyà yá méjì ká máa lọ. Fàìzá kọ́dọ̀ lọ́rùn àlẹ́yìká máa kọ́dọ̀. Wọ́n tó mẹ́yà yìí gbọ́dọ̀ nípa ti pè gbogbo rẹ̀ bí ó ti pátá tó ń ti yọ ọ́ gómìn tiẹ̀. Fàlàhákù bí sọ́bùrín. Kò sí tó kù máa ń gbọ́dọ̀ rẹ̀ ní pẹ́tọ̀ ọ wà sí sùúrù. Látẹ̀kùn mọ́tàṣákìyà. Má wàá jẹ́ ǹjẹ́ ọmọ kí mo ti gbé wọ́n lọ́wọ́ owó láyé mi ti wá rí àgbà lókùtọ́ máa sí òun ti kọ́ fún ọ pé ọ́ dààmú láyé. Firakul ummi maradun. Kéèyàn má rí ẹ mọ́ kíyà ó lọ kọ́ gbọ́mọ yẹn lọ́wọ́ ìyá àìsàn ní. Wa huznun mu'abbadun. Bí ti ń já ìsàn Abdullahi Ọlájí gbogbo yíyányá bí ti ń já ìsàn ni kíyà ó gbọ́mọ lọ́wọ́ àìsàn ní. Àti kí tó ní rí. Wa huznun mu'abbadun. Kámọ̀rí ẹni máa ìbànújẹ́ ayérayé tí ó máa lọ láyé tó tọba kú sáà ọdún ibi tá lọ ìdí sí àdé káwọn ọmọdé ní ọmọ sí wọ́n ẹgbẹ́ ìyá mi bẹ̀rẹ̀ ìdí sí akáwọn ọmọ tí wọ́n àdé problem ọ̀dọ̀ ẹni tí ń dá lọ fún ọmọ tí ní tàbí fún ọmọ ní 2000 fún ọmọ tí wọ́n fún wọn àwọn tí wọ́n ti máa kọ́ ọmọ tí wọ́n náà gbọ́n aláyí àmọ́ yìí ń jẹun o 500 náà lọ́nà bá ó ti máa káwọn ọmọ òní sọ̀rọ̀ ó ti ẹ̀tọ́ ìlú yìí bá àti pòtí rẹ̀ mọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ sí ní ìlú ẹ̀sá ẹ̀fì lókù lẹ́lẹ̀ anáwó fún àwọn jẹun ìyá rẹ̀ ò ní sí náà. Wa hiya al-hisnu dafi'un. Ìyá rẹ̀ òun ló dín sọ tí wọ́n ti jí ọ̀dà padà fún yà ẹ bá sáyé pọ̀ pàpàpà ìyá rẹ̀ sì dúró bí ọ̀dà ẹ̀dàkùn ọmọ yín náà ni. Yahananu. Ìgbà àyà dùnú ìnìyẹn ni. Hiya sa'adatun. Gbogbo ẹ̀yin mú bá fà kí ní àfáwà Ibrahim àwọn ọmọ yìí àṣẹ́wò wa kí ní àwọn ọmọ yìí alápánsápá àfáwà kí ní àwọn gbogbo wa yẹn yẹn ni ẹ̀jìnì akíní ní lọ yìí ó àkàtàntì kíní ní lọ yìí ó gọ́fúnà kíní ní gbogbo wa yẹn yẹn nítorí bá ti fọlá ẹ̀fẹ́ ìyá rẹ̀ ni. Wa hiya ar-rida wal hayatu. Ẹ dákun ìyá wa ìnìdùnnú wa ó bẹ̀rù sáré kí ní kà lọ́wọ́ kò yé ẹni kankan bí tẹ́mi náà mọ̀ kà lọ́wọ́ tí ò ní yé ẹni kankan. Òun nìkan bẹ̀rù sáré ní ẹni kò lè sí ikú
kò sí pé ìwọ ni o sì mí ká lọ kò sí ẹjẹ tẹ̀lé màá mi kò sí kálukú dákú ẹ̀kọ́. لا يوجد فراق في هذه الدنيا. ẹ lè rí òyà kan tí ń jẹ́ òyà kan láyé ní. أصعب من فراق الأم. abẹ́lẹ́gẹ́ tọ́wọ́ awúwo tó tó òyà kéèyàn mọ́ ìyá rẹ̀ mọ́ láyé kò sí òyà kan tó tó. اللهم ارحم أم بلدي. takutu wí. اللهم ارحم أم بلدي. alájà wa Khadija Àdùkẹ́ Àgbẹ̀sìnga Àdínì ìyá àwọn Abọ́lájí Abdullahi gbogbo wọn yẹn bẹ́ẹ̀ ọlọ́mọsá lọ́wọ́ akẹ́kọ̀ọ́. واغفر لها. ọlọ́mọ àfẹ́ríjì alájà Àdùkẹ́. كل علم فراق ينسى. gbogbo tí máa jẹ́ òyà pátá àgbàgbé. إلا في ọ̀rẹ́ ò fẹ́ràn ara wọn ọba yẹn gbà bí ọ̀rẹ́ òjì. الله. ọlọ́mọ tí ó máa rántí ẹ̀. gbogbo ẹ̀ lágbàgbé. إلا فراق الأم. èyí tá a lè gbàgbé òun ni ká má rí ìyá wa mọ́ ká má rí ìyá láyé mọ́ kí yàrá ìyàwó di yàrá ẹlòmíì ká sọ ìyàwó daṣọ ẹlòmíì bí kú bá ti dé òpin dé. يتجدد كأنه البارحة. ikú òòyà ọmọ àtìyá ọ̀tún ní ọmọ jẹ́ pé yìí gbé mọ́júmọ́ yìí náà lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ jẹ́ láyé. لأن الموت ليس له صاحب. ikú tẹ rí ni òun ọlọ́rẹ̀. فإذا جاء الموت bí kú bá ti dé. انتهى كل شيء. bí kú bá ti dé yàrá tó gbogbo nǹkan tán yányá. ó di full stop bá nù. ليس له مكان. ẹ̀yà Alájà Àdùkẹ́ Àgbẹ̀sìnga ya Muhammad ya Abdullahi ya Bọ́lájí ya àwọn ìyàwó obìnrin ikú ní ayé. فالعالم كله بعصره مكان. gbogbo bí láyé láyé ikú òun ò ní ayé ọ́fíìsì kìíní ni ikú ò ní gbogbo bí lọ́fíìsì sí. لا تستطيع الهروب منه. bọ́bá yìí ti dé kọ̀ságbára pòròfẹ́ságbà. ولو كنت في بروج مشايدة. kọ́dà kọ́ wà nínú ọ̀gbun lẹ́lẹ̀ lọ́hùn ikú peter mọ̀rẹ́ báyìí tó yóò pẹ̀tọ̀ mọ́dé o ìwọ sáyé kó nígbà. ẹ dákun èmi mo pé gbogbo ayé ọ̀la níyàwó mo fẹ́ àwọn ọmọ kan láyé lẹ́pẹ̀jẹ́ ṣe náà ti dúpọ̀. لا ينتظر أحدا. ìbẹ́nu wa yìí tọ́ra rẹ̀ tí ò ní kọ́ ìbẹ́nu wa yìí kọ́dà òun ṣe foundation kò ní kọ́ ìbẹ́nu wa yìí òun ọkọ̀ tiẹ̀ lé líńtù wọ́n tún rírin sí wọ́n rí pákó sí wọ́n wà tó tó búlọ́ọ̀kù méjèèjì tòkè nítòótá ọlọ́run àdọ́yá. لا ينتظر أحدا. ìjọ kan láǹkà sọ̀rọ̀ lóbi akínà àwọn akọ́dà ló gbà. ولكن الكل ينتظره. alájẹ ẹlẹgẹ́ àǹkà sọ̀rọ̀ lọ kílọ̀ ní ọkàn kílọ̀ ní òkú wá fún rẹ̀ pẹ̀lú bàlújẹ́ aṣọ mẹ́rẹ̀ẹ̀rin láti mẹ́lú lọ́bí bí wọ́n ti kó fún mi ní tẹ́lẹ̀. ẹ̀jẹ̀ wẹ́ẹ̀ ní Àmọ́ wàláhì. ó wọ̀ sí àgbáyé bàbá ní ìlì mi. àmọ́ ìnáwó ànámọ́. nísọ̀ tíra ní kàzọ́ àkọ́mùrí. àfisọ́kúmọ́lá ọjọ́ ń pẹ́. àdébẹ̀ àṣàrà tí ń dá mú tí ọ̀hún sí omi. àwọn ń dá àjọ kalẹ̀ fọ́dọ̀ mọ́nà kan báyìí tíra náà lórí àṣẹ ọ̀rá sọ. àwọn ẹgbẹ́ òkú wọn ni wọ́n lọ bá wa ra oúnjẹ dáadé wa. àwọn fẹ́lú rẹ̀ dà wọ́n ní náà dọ́tà rẹ̀ kọ́ wọ́n ní náà àwọn ọkọ̀ mi kí n máa rìn pẹ̀lú dọ́tà fẹ́lú. wọ́n ní máa kọ́ kí n wàláhì. tíra wọn sì ń bẹ lọ́wọ́ wọn.
ọ̀yá ìyá ọmọ mi sàmàrí dáadáa tí bá kọ̀ kọ́tọ́ dá wọ́n ọmọ mi sàmàrí dáadáa àmì ìdí bá kọ́tọ́ ọ̀dẹ̀ náà ní kò sí èkú méjì máa ó wà sí àgbáyé òkú yẹn tó kò ní dáa fún ọ èébú wọn tó padà dé mọ́tò wá ṣá dáadáa yìí ni ọ̀dùnkọ̀ sí ń tọ́ yẹ kọ́kọ́ ni ọ̀dẹ̀. Hafizakumullah. Amma wallahi law alima al-adamu Amma wallahi law alima al-adamu lima khuliqu lamma kafaru wa namu lima khuliqu lamma kafaru wa namu. ọba ti gbẹ́nà bá máa torí ìdá torí ẹ̀dá òun. Lamma gafalu wa namu. Àbá ti fọ́nú fọ́ra. Fama ọ̀tún. Kí Ọlọ́run torí ẹ̀dá wa wáyé? Fama ọ̀tún. Àwọ̀yé wa kú. Fama ọ̀tún. Àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run, àfá kìíní, àfá kọ́dẹ̀ ní ó yẹpẹrẹ ara rẹ̀ fáyé. Babalágége wọ́n yẹpẹrẹ ara. Pẹ̀lú gbogbo mímọ̀ yìí, babalágége wọ́n yẹpẹrẹ àwọn afárá yìí. Ẹ bá ṣe tí ra dámọ̀ kọ́, Adam Abdullah Aliadori. Àwọn àtòlí Sanawi lọ́wọ́ àwọn, ọwọ́ ṣe tí ra kan bí ewé mẹ́rin. Sheikh Al-Fadil Al-Allamatu Alimubajja odi mẹ́rin o. Adoctor Alimutomtom Baba Yaga ó di alibọ́tàmì. Àwọn tó yẹ gbọ́dọ̀ àwọn fáyé wọ́n yẹ pẹ̀lú ara àwọn fáyé agbẹ́kòtò ilé tàwọn náà ni. Fàmà ó tún àwáyé àwa kú akùnì ọ̀rọ̀ gbẹ́ ìdá ọmọ ìyá mi ó kú. Ẹwà níta ló sọ̀bọ̀ jù láyé ẹni ọwọ́ ayé tí ó kírun ayé tí ẹ pàjẹ́ yẹn ò fó sí ọ. Kí ni ojú kírun? Kí ni ojú kírun? Ọwọ́ adé ìlú lélẹ̀ kan wọ́n ti ta ń jẹ ọwọ́ gbé sẹ́lẹ̀dẹ̀ wà ẹ nílò kìíní eléyìí wú ọmọ ẹ nílò ọbẹ̀ mọ́. Ìzáwùdí àlìmáyìdù fẹ̀lẹ̀ kọ́bùnì. Àbáyàyà. Hafizakumullah. Àbáyàyà. Na'am. Ọlọ́mọ bá ti wà jẹ́. Ẹjọ́ náà bá ti ẹ̀ jẹ́. Tẹ́ ẹ bá lọ ọ̀nà bí pàǹtẹ́sàn ilé rẹ̀ báyàwó ẹ̀ mọ̀ pé ọ̀nà bẹ̀rẹ̀ lẹ́ lọ́hùn. Eléri ikú. Òun nìkan náà ní ládùúgbò wà ní ọ̀nà bẹ̀rẹ̀ lẹ́ lọ́hùn. Ìdíṣẹ̀lẹ̀ yà yín nù. Mo sì lọ ọ̀nà bẹ̀ mọ́. Ìzáwùdí àlìmáyìdù fẹ̀lẹ̀ kọ́bùnì. Ẹ jọmọ́ jẹ́ bẹ̀rẹ̀ yìí, ẹ lápẹ́ ní Allahu Akbar. Àpòsí bẹ́ẹ̀ gbì dáadáa ni. Wá sí mi ìtayọ wákàtí kan. Àmọ́ Bọ́lájí àwọlá ní. Masha Allah. Ló ní wá. Wallahi alazim ẹ̀yìn àfáà ológiri. Tọ́mọ́ sí pẹ́lá gbogbo kàrà alẹ́ bá gbogbo Bọ́lájí ẹ̀lú múrọ̀ mọ́ wálé. Lọ́dún sí mi lẹ́sì. Bí lè bí ti jìnà sí ètò nígbà tí ẹ bá fi ṣe kiri máa mọ́ nù. Nígbà tí gbọ́tọ̀ kan géètì láyé ẹ lọ sí géètì Bọ́lájí ni. Wallahi Bọ́lájí ní ọjọ́. Tàbá wa ta kúkọ̀ yà yìí. Èmi àti bàbá rẹ̀ lórí. Bàbá tó bí. Ọlọ́run má fi kankan sí mọ́ jẹ́ bàbá náà ọ̀rá ti ṣáájú àwọn. Amina. Èmi mọ́ lórí. Àmàdù láyé òun máa ń hàn mí lè mọ̀ kan, èmi náà sì máa hàn lè mọ̀. Nígbà ọ̀yá bàbá rẹ̀ wá ní Aláàjì ẹ̀yìn ọ̀dẹ ìmí ìgbèlè mọ̀ tẹ̀lé yín mọ́. Mo fún yín Bọ́lájí. Ìdí tí Bọ́lájí náà lọ mi. Ìzáwùdí àlìmáyìdù fẹ̀lẹ̀ kọ́bùnì. Ẹ̀yin Bùmáìsọ̀n. Bàbá gbé òkú dé ibi sàárì. Wàtàwálà ánú àṣọ́àbù. Bàbá gbókù dé ibi sàárì, ẹ̀yin ọmọ ìyá wa Àdùkẹ́, agbẹ́sìgá. Gbogbo ẹ̀yin tẹ́ wá láti gbẹ́jì, bàbá gbókù dé ibi sàárì tí gbogbo yí padà dùn. Yaqulu limaitu. Ìyá yìí, ó wò yí ọ̀hún kò rẹ̀ ní gangan mọ́.
òkú máa sọ̀rọ̀ báyìí. Yamuru aqaribi jambati qabri. Àwọn ẹbí mi àwọn ìlú gbogbo náà kọjá bí sàré mi ni wọ́n lọ yìí. Ka'anna aqaribi lam ya'rifuni. Ka'anna aqaribi lam ya'rifuni. Gẹ́gẹ́ bí ìgbà tó ti bá àwọn ẹbí mi ọmọ mi bí ìgbà tẹ́mi ẹ sára wọn àwọn ni wọ́n lọ bí sàré mi. Zawil mi'rasi yaktasimuna mali. Gbogbo ogún tí mo fi lẹ̀ ìní wọ́n ń pín yìí. Zawil Ilé òun ni wọ́n ń pín, aṣọ òun ni wọ́n ń pín, owó mi òun ni wọ́n ń pín, ẹni wọ́n fún 5 million, ẹni wọ́n fún 6 million, ẹni wọ́n fún 7 million, ẹni wọ́n lòun ní kó gbé mọ́tò, ẹ̀dá ìdàgbà ogún mi ni wọ́n ń pín. yaktasimuna mali. Owó ni wọ́n ń pín. Wa ma yaluna jahidu duyuni. Wa ma yaluna jahidu duyuni. Èyí tí mo fi lẹ̀ ni wọ́n ń pín wọn ò tiẹ̀ wá kí wọn ò sì kí àkókò tiẹ̀ béèrè pé ta ló jẹ lókù. Ǹjẹ́ mo jẹ nìkan ń gbèsè yìí? Kana Usmanu iza waqafa ala qabri. Ibi tí ti sàdúrà nù torí àwọn ará ìgbẹ́ ti kò lè láyé padà lọ́sàn kankan. Usman tọ́ba dúró bí sàárè. Yabuki Tọ́ba dúró bí sàárè gan. Ó sọ fún. hatta yabula lihiyatahu. Yóò sọ fún hatta yabla lihiyatahu. Títí irúgbọ́n rẹ̀ ó sì rìn yóò rìn fún omi ẹkún tí ń san bò tí ń ká sí. Fakila lahu Wọ́n wá sọ pé ya Usman. tadhkuru al-jannata wan-nara fala tabki. Wọ́n máa ròyìn náà wọ́n sì máa ròyìn àlùjánnà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fala tabki ya Usman náà ó ní sunkún gbà wọ́n ibò Usman. Wa tabki inda wuqufika ala al-qabri. Àmọ́ ọba wá dúró bí sàárè kan ọwà bẹ̀rẹ̀ ẹ̀kú yìí sí. Faqala lahum Usman wá rò wọ́n ọwọ́ dá wọn lọ. inna al-qabra Ó ní ha ẹ̀rí sàárè tẹ̀rí. awwalu manazilil akhirah. Òun làkọ́kọ́ ibùsọ̀ sí lẹ́yìn kíyámà. Fa inna jaminu li muslimu. Ẹni abá ní olú sàárè ní Mùsùlùmí tọ́lọ́mbá ní kọ́ ẹ̀sìkéèpù tí ò sí ìyà kankan fún olú sàárè. Fama ba'dahu aisaru minhu. Gbogbo stẹ́ẹ̀pù tó kù lẹ́yìn sàárè òun ìrọ̀rùn ní ọjà sí gbogbo rẹ̀. Ìyá yìí ọlọ́pàá jọ já sí ọ̀gbọ̀n. Akhiran Níparí ọ̀rọ̀, inna malakal mauti. màláíkà tí máa ń gbẹ̀mí kìí sàṣàrà ìlú o, àṣàrà ìlú kọ́ ní pààyàn, òun ni commander in chief. Gẹ́gẹ́ bí bàbá wa Tinubu president jẹ́ commander chief nísìnyí. Iza arada qabda Ṣé wá rí ruh. màlákùn ìmọ̀ọ́dù èyí tí máa ń gbẹ̀mí gàgà tó bá wá gbòdú lágbájá ìlọ́kàn tó fẹ́ gbẹ̀mí. Fatakulu ruhu. Ẹ̀mí tó fẹ́ gbà ó máa wá sọ fún màlákùn ìmọ̀ọ́dù. Inna rabbi khalaqani. Adúwọ̀ màláíkà tó fẹ́ gbẹ̀mí mi, màlákùn ìmọ̀ọ́dù ní sùúrù. Ọlọ́run ló dá mi. Wa adkhalani fi jasadi. Wa adkhalani fi jasadi. Òun ló sì fi mí bọnú ara tí mo wà yìí. Wa lam takun inda dhalika ma'i. Nígbà lọ́rọ̀ wọn bá ń ṣe bẹ́ẹ̀, ìwọ màlákùn ìmọ̀ọ́dù kò sí ń bẹ̀. Fatarji'u malakul mauti ila Allahi ta'ala. Màlákùn ìmọ̀ọ́dù wà padà sọ́dọ̀ Ọlọ́run. Òun ni máa ń gbẹ̀mí èèyàn yóò wà padà sọ́dọ̀ Ọlọ́run. Fayaqulu Ọlọ́run ló màlákùn ìmọ̀ọ́dù ní tá a máa rí. Àwọn yóò ti pa. Ọba yìí pé kalẹ̀ pé mọ́ sọ fún arúgbó ó kùsẹ̀ máa mú náà lọ jẹ́ jókòó báyìí ẹlẹ́bí ó sì bẹ̀rẹ̀ ẹ̀ lákùnrin ẹ̀kọ́ sẹ́sẹ́ ìjẹ́ máa rọrùn ẹ̀kọ́ ilé ọ̀wọ́ àti ọ̀dá wa ni bóyá síìdì ní ọ̀dọ̀ bí wa èyí ń kíní kùsẹ̀ máa àpò láyé ayé ni ẹ má wẹ̀ mẹ́wọ̀n nígbà tó ń bẹ ni
Allah. Má fara ti mọ́tò gbàtọ́ bẹ́ẹ̀ ni. La ilaha illallah. Ẹ má dúró faranda bẹ́ẹ̀ mú ẹ̀mú alẹ́ mi ọ̀fẹ́ jọ kí kankan bẹ́ẹ̀. Alájẹ dàpọ̀ afẹ́ kó mọ́ ni àwọn ọ̀rẹ́ wa tí wọ́n ń bọ̀ láti bẹ̀ tí afẹ́ kó mọ́ ni. Náà gbọ́dọ̀ no ìfẹ́ ariwo kankan. Ọ̀rọ̀ àlọ́ kan wọ́n lu faranda yìí wọ́n tún wá gòkè lọ wọ́n tẹ̀ ní faranda. Gbogbo tọ́lẹ́tì wọ́n fi ìgbẹ́ lálẹ́ sí àwọn táwa yàgbẹ́. Táwa jọ kọ́ máa gbé yàyìnà. Pàṣẹ gbára yìí ń bẹ láyé ni. Èyí tó ẹ̀ mo tán fi ń ròyìn rẹ̀. Wọ́n náà lọ da mọ́sálásí ọ̀fọ̀ mọ́sálásí kálukú ọgbẹ́ wọ́n lọ́n bọ́lọ́wọ́n bá pa àwọn aláàjì ànígbàdùn mọ́sálásí èmi ò ti lè àṣùbá àmá ọ̀rọ̀ àṣùbá náà ní ma wá méjì lọ́mọ́ ìmáàmù kéwù alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin ìyáàkẹ́ ọ̀nà ẹ̀sọ́ fún èwo ní tó ń fa bíi kéwù tí yóò bá ní ọmọ ké fún wa àwa ti dàgbẹ́ ẹ̀sẹ̀ olúwa kálùkù àgbẹ̀ aláyé bẹ́ẹ̀ lọ́mọ́ká náà bí wọ́n ti ké mú alọ́mọ́ká lọ kí ni bọ́bá múra ayọ̀ lẹ́ni kó ké fájí àdáadáa àlótú mọ́sálásí ẹ̀ sì bẹ̀rù ọjọ́ àríkìyàmọ̀ ẹ̀ sì fọ́ mọ́sálásí ní tí wọ́n fi náà kàlí halẹ̀ ọgbàgbé ikú máa pa ẹ́ mọ́ mọ́ ń pẹ̀ ní o ń gbọ́ pé kójú oṣù wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí ní ọmọ fún ọlọ́ ní lọ bèèrè mi ládùúgbò ní ó ìtàwó náà máa sọ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ni ká bá tún wá halẹ̀ lẹ́yìn tí ẹ̀ tó gbẹ́ lọ sọ́rẹ̀ mo rẹ̀ kó láìpẹ́ ẹjá gbágbọ́rọ̀ eléyìí ibú àwọn aláàjì gan tán pàyànpàyàn àwọn náà ti kú sáré wọn ló rédèrèdè mu mo ti kó lẹ́tà tí wọ́n kọ́ ránṣẹ́ sí ọ. ẹjẹ́ àti ayé rẹ ìyàwó Khadija ìsàyè rẹ ẹjẹ́ àlù ayé rẹ ẹ̀yọ́ máa alájà gbẹ ẹlù ayé bí ayé ti lò ìyá yìí lu ayé dáadáa ọ̀tẹ̀ lásán ọkọ̀ ètò ìkú ni. agbẹ́sìgá tí wọ́n gbé fìtíyàtú sàlẹ̀ ẹ̀wù gangan afa abẹ́mi náà làfa àwọn ìjọ wọn bẹ ní ẹlọ mú tọ́lọ́mù ẹmú rọ́kùnkúrú ẹ̀sìn lọ́mù tààrà ẹ̀sìn masalatu tẹ́ máa lọ àpẹẹ̀tẹ̀ lọ masalatu dáadáa ni masalatu pọ̀ láyé lónìí àwọn kan masalatu lórúkú àwọn kan masalatu kùkúmbà àwọn kan masalatu mbọ́tàbẹ̀lọ àwọn kan masalatu mbẹ̀pẹ̀ àwọn kan masalatu